Ẹ káàbọ̀ sórí Tiwantiwa Hood TV níbi tá a ti mú eré wá fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan ṣé dáadáa la bá yín. Móvì alálùbáríkà ilẹ̀ ní ká mú wá fún yín. Àmọ́ ṣáká tó tẹ̀síwájú ẹ jẹ́ ẹ bá wa tẹ subscribe button, ẹ comment, ẹ like, ẹ share, kẹ́dẹ̀ tẹ notification bell yìí kẹ́ ẹ lè máa gba móvì ní òrèkóòrè tá a bá ṣe ń drop ẹ̀ sórí YouTube channel wa kẹ́ ẹ lè máa jẹ̀gbádùn ẹ̀. Ká tó tẹ̀síwájú móvì yìí gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ kí lè rí pé ó máa ṣẹlẹ̀ nínú eré yìí. Ta ni òṣèré tẹ̀yin nífẹ̀ẹ́ sí jùlọ? Ta lẹ rò pé ó deliver láìsí ẹ̀ dáadáa? Ẹ jẹ́ ẹ bá wa tètè lọ comment section lọ bá wa fi síbẹ̀. Ẹ má dẹ̀ gbàgbé wípé giveaway wà lórí ìkànnì fún àwọn tó ń comment dáadáa tí wọ́n dẹ̀ ń subscribe tó ń comment tó dẹ̀ ń bá wa share fídíò wa. A máa tó mú àwọn èèyàn tá máa fún ní ẹ̀bùjá buata. Ẹ má gbàgbé ẹ comment, ẹ like, ẹ share. A ní rí jù báyìí lọ lórí ètò yìí lénìí. Ẹ má gbàgbé ẹ lọ sí comment section kẹ́ jẹ́ ká mọ òṣèré tẹ̀yin nífẹ̀ẹ́ sí jù àti nǹkan tó rò pé ó máa ṣẹlẹ̀. A ní rí jù báyìí lọ lẹ́ẹ̀kan sí i, ó dìgbà.